lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ táwọn ajínigbé gbé ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ pé lẹ́yìn oṣù méjì ni wọ́n fi wọ́n sílẹ̀. Òun ni gbajúmọ̀ òṣèrékùnrin tíátà ilẹ̀ wa ìyẹn Fẹ́mi Bánjí ti sọ̀rọ̀ lórí rẹ̀ o. Òṣèrékùnrin náà sọ pé òun rawọ́ ẹ̀bẹ̀ sáwọn olóṣèlú wípé òṣèlú hùhù tó bá wù kó ṣe kí wọ́n má ṣe fi tàwọn ọmọ kékeré sí o, nítorí pé àwọn ọmọ yìí ti ń jẹ̀yà, ìyà tó ń kojú wọn ó ti tó lọ́tọ̀. Ilé ẹ̀kọ́ àti ẹ̀kọ́ tí wọ́n ń gbà kò yè kooro, ìyà tí wọ́n ń jẹ ti tó lọ́tọ̀. Oṣù méjì ni wọ́n lò nínú igbó. Òṣèrékùnrin náà tẹ̀síwájú wípé lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde wípé òun fẹ́ ṣe ààrẹ láago 4, lọ́jọ́ kejì ni wọ́n jí àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ gbé ní ìpínlẹ̀ rẹ̀. Èyí tí ó mú kó òṣèrékùnrin náà sọ pé ìjínigbé náà ó lọ́wọ́ òṣèlú nínú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti rí sí ọ̀rọ̀ tí Fẹ́mi Bánjí sọ yìí, tí wọ́n sì sọ pé òótọ́ ọ̀rọ̀ ló sọ o, kí àwọn olóṣèlú dẹ́kun láti máa fi àwọn ọmọ kékeré tayò òṣèlú tó bá wù kó ta. Kí lẹ̀yin rí sọ sí ohun tí Fẹ́mi Bánjí sọ yìí? Ẹ jẹ́ ká mọ̀ ní abala ìrísí comment section. Ẹ jọ̀wọ́ ẹ like kẹ́ share fídíò wa. Ẹ ṣé gan fún àtìlẹ́yìn yín, a dúpẹ́, a mọ̀ lóore.